23rd of March is a special day, among the 365 days in a year. Most written and famous are born these same days. No wonder Miss Olayinka was born 3rd of March. Today it's your birthday, Miss Olayinka Ọmọ-Adépọ̀jù. Arẹwà obìnrin ayáre lọ́dẹ ọ̀pọ̀ Lámìlékan ò ní fọdún yìí ṣàṣemọ̀ láṣẹ Olódùmarè. Wọ́n wá gbọ́ àwọn àgbà bọ̀ wọ́n pọ́lọ́dún báyìí ní sápẹ́ rúwé àtẹ̀pẹ́ báyìí látẹlẹsẹ̀ ń tẹ̀nà àìsàn oníṣọ́ lọ́jọ́ ikú òjijì òní wọn lọ. Ó ti ṣe ìwà ṣọ̀pọ̀lọpọ̀ láṣẹ Olódùmarè ayé wà ní fọmọdá olóró. Ọláyínká ò ọmọ lọ́jọ́ ìbí òní bó ṣe bí agboolé Òjòmúlágbé bí onílùú Ìkẹrẹ́ Èkìtì. Ǹlẹ́ ọmọ onílùú Ìkẹrẹ́ mògúnmòyè ẹ̀yin lọmọ olókè méjì takọtabo. Ọmọ àbá gbà mí èyí gbà mí mojú ìkọ̀ ìbojú lérò ìwọ lọmọ olówó jẹun rèé. Ọmọ wa ọmọ ẹkùn ọmọ rìkúlù jì í. Ọmọ olóṣùta ìlú Ìkẹrẹ́ ẹ̀yin lọmọ ègbò olú ayé ọmọ ègbò àdìmúlà ọmọ ègbò aláṣu gbaragbara jìgbá. Bó ṣe bí àjẹyó àjẹṣẹ́kù nínú oúnjẹ yán àná ní bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ agbágbá yókèrè ṣòro ọmọ agbágbá gẹ̀rẹ́gẹ̀rẹ́ ṣòro. Ǹlẹ́ ò ya pẹ̀lú mi ìyá Muhammed aya kọ́kọ́rọ́ ọmọ Lámìlékan. Bá gbọ́wọ́ Ọláyínká ọmọ lọ́jọ́ ìbí òní àwọn àgbà bọ̀ wọ́n ní pé bọ́dún bá pọ̀dún báyìí pèrègùn amáwò tó bù wálé ayé ni. Ọdún tuntun òkú tuntun ní fún ọwájú báyìí ló wà mú olùwà nípa àwọn dèrò yẹn láṣẹ ètò. Látọjọ́ táṣẹ̀dá ti dá òkun ló ti gbé ọ̀dá òkun bẹ́ẹ̀ ni kò sọ adùn rẹ̀ lórí. Ọláyínká òkú ò ní mọ̀ kúrò. Ajó wà ní rí ọ̀sá níbi tẹ́gbẹ́ rẹ̀ ti ń náwó kò ní bá wọn nájú ń bẹ̀ wò àjò ló wà báyìí kórèjọ kéré òkú délé àyúnlá yóò bọ̀ báyìí lọ́pọ̀ wọn yẹn ni ó mọ̀ lọ́rẹ̀ ó mọ̀ bọ̀rẹ̀ ó wà ní ṣìṣe wòsàn ní ṣe láṣẹ nídùá. Òwò ìwòye ọdún tó ń bọ̀ nínú ilé ńlá nínú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ọdún tó mú ìhàwá tura fún òkú nílé kúkú mọ́.